bàbá yèyé àákò. Ìdìgbò ọmọ bàbá jáse rí àwọn okùnrin yóò lẹ́gbọ́ bàbá ikúrò kòtò ọ̀dà àpọ̀ òfòrí ẹlẹ́tẹ̀lẹ́tẹ̀ ẹlẹ́nu-mẹ́nu ìyá ògbọ̀gbọ́ ló sọ pé òun fẹ́ mọ̀ òun fẹ́ máa jọ òun fẹ́ mọ̀ bá ti ń pa ni. lọ́mọ náà bíbélì rẹ̀ lórí ọmọ òpèdè yẹrẹ láyà ó tún wá sílé ọlọ́run ọmọ lórí ìdáni àgúnjẹ ògúnlẹ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n ìwẹ̀. Rapper so in the building. Ọ̀gá ńlá gbogbo ní Fuji. Ọ̀gá ńlá in the building. Aha, lẹ́yìn tí Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n ti wọlé sí ojú agbo ń bí. Sẹ́yàrì lónìí kì í bàbá wa o. Ìyá ilé dodo ń káyàbá. Àmọ́ ilé kókó náà ní òkì ẹ̀. Ayaba sùn lọ́jà ń kí màmá. Màmá mi rú kọ́yà tù ní òkì ẹ̀. Pẹ̀lú màmá mẹ́ta tiwa. Àtù màmá wa ọdọọdún sẹ́lẹ̀ ó máa wà sẹ́ o. Ọdọọdún sani sápẹ́ rúruwé. Ọdọọdún tó ní ẹrù ọ̀run wa o. Ẹkú ayẹyẹ àjọ ìbí o. I'm a concept, I'm a cross up here, the right. As you see me, I don't say, I live my life the way I want. Johnny, I sing this song, you know that. When you want to wear, let me come be better. And I see you, let me come be better. I can't even so get to come alive. Timo Bagla, pẹ̀lú ìmọ̀ kan, tàbí mọ̀ pé kọjá kan, pẹ̀lú ìlú kan, ṣàdédé, ṣàdédé, ẹ̀jẹ̀jẹ̀ ló ṣubú, látún lọ sí mi, lùkàkà omi jẹ́mọ́lẹ́rù, ọ̀gẹ́rẹ́ pọ̀ ní tẹ̀mí, èmi kankan bò wá, wọ́n ní ìbàdàn, èèyàn, èmi nìkan, èmi nìkan, èmi nìkan, èmi nìkan. Tell me how you go go, and you know me. Oh, I want to go. I don't know why, girl, trust me. I don't know why it's in the body. Maybe because I'm one of them, maybe because I'm part of them. Because maybe I go someone, because maybe you're every form. I share the appeal, and I'm going to be again. It's my time to remember. Thank you.
ayẹyẹ ọjọ́ ìbí wọn là ń ṣe lẹ́yìn. ìkànwé mi ìkànṣe jẹ o àtúbọ̀lá ọkùnrin àmọ́ máa wá sí. bàlá mi máa sọ pé a ní à ń jẹ́ kúrò láàbàkàlà mi ò tó máa ní a ní à ń jẹ́. abánilálẹ̀ ètò pápá ìdàrídà bára fi pápá ìlàlẹ̀jọ̀ ìṣẹ́ ojúmọ́lá kí ló fẹ́ fún jẹba àti ojúmọ́ kò sí ìtọ́ fẹ́ fún aláàfin lágbàáyà ẹ̀jẹ̀ ara bí. bára fi pápá ìlàlẹ̀jọ̀ pápá wọn sílẹ̀ kí ló fẹ́ fún jẹ lábí ojúmọ́ kò sí ìtọ́ fẹ́ fún aláàfin. kí ló fẹ́ fún bàbá tẹkúlẹ̀ ọ̀bàgà àti ọ̀jẹ̀rí kí ni mo ní nínú rẹ̀. Okay now. Push me. Just push me. No time now. Okay now. Okay. Let's go, Ziggy. Special happy return. Good happy return. Take me right now. Take a seat down. Aláàlọ́ fi ń jọ sí Èkó ìmọ̀wé bẹ̀rẹ̀ ọ̀nà bẹ̀rẹ̀ jẹ ẹ̀ tí rí alápatà àti ọ̀sọ̀ ìgbà tó ta láwọn mi dé àrí ìlú aláwọ̀ òkè ilé ìmọ̀wé bẹ̀rẹ̀ ni wọ́n rè é fún ibẹ̀ ni wọ́n ti ní Ṣàngó àjọbọ̀ orò tó pọ̀pọ̀ tó dáyàwó sí àní pé Ṣàngó ṣòwò àbí òṣìṣẹ́ lóògùn lẹ́kọ̀ọ́ igi láti fẹ̀yìn tòkè àrìnà káàárọ̀ yọ ti ìjẹ́ ní mẹ́sàn-án ọjọ́ gbogbo bí ọjọ́ àní ìkáyé bí ọ̀bẹ lẹ́dùnmarè ìdáni báyẹ̀báyẹ̀ ìbọn ọ̀bẹ sílá lẹ́gbọ́n àìrọ̀ ọ̀yọ́ kí ayé Ṣàngó ti parun àríwá mọ́sá lọ́pàá kọ́dà lọ́pàá kọ̀wé ẹni òdòwó lọ́pàá fún ìdámọ́ pọ̀rọ̀ lẹ́gbọ́n àgbà ni àròjú ẹni ìṣọ̀gbọ́ àgbà ni àfọwọ́ ẹ̀kọ́ rẹ̀ òkè jẹ́ fọ́n kékeré. ó lọ sí Manchester. pé Aláàfin ní kábíyèsí àwọn ọ̀tẹ́ ṣàkíyèsí ṣé tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ tó bá fún wọn ní ṣé o sì kọ̀ọ̀tà Aláàfin wọn máa lọ lè bá sí àṣìkò àti ìgbésẹ̀. ọmọ tábà tó mọ orí kí Yorùbá bí olórí ikú. Bọ̀bọ̀ kan béèrè lọ́wọ́ mi oníbọ̀dà sábúdé ó ní sí Ibrahim Tata nìṣá. àwọn ọ̀rẹ́ mi. lẹ́ẹ̀kan mi mọ̀ bóyá ọ̀rọ̀ yẹn náà làwọn bàbá mi náà dúró fún. bàbá kú bàbá yèyé wọ́n ní bó ṣe yẹ kó yẹ ayaba. ní orúkọ ikú bàbá yèyé aláṣẹ àwọn kátó òòṣà ọba tí ìbọn bá jẹ ọba tí ìgbàdọ̀ bá lè ọba tí kọ́lé fọmọ ẹgbẹ́ ọba tí ra mọ́tò fọmọ ẹgbẹ́ ọba tí fọba náà dé bíjọba ọ̀pọ̀ sí. ẹ̀bùn ṣe bí ẹni má bá jà èmi ò lówó ẹ̀bọ́n lé o àdèmọ̀ àwẹ̀rọ alówó lódù ìbí Aláàfin Ọ̀yọ́ o bàbá mi Adéyẹmí bàbá tó ọgbọ́n ọ̀dà náà lọ́ọ̀dà yìí o nínú gbogbo ọba tí bẹ́ẹ̀ kojú òjì ìrètà Aláàfin yàtọ̀ òòṣà pàgọ́ kù. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ìbágùn àbàjẹ́ o kúkúrú ìlú wọn ọba ní àwẹ̀rẹ̀ mọ àrọ̀wá lówó lódù. Ìbí Aláàfin Ọ̀yọ́ o ọmọ ọba méjì ọ̀nà ṣókù ọmọ bàbá wa Adéyẹmí o ajá tí ọba ní ìdí ẹnu rẹ̀ ọ̀ṣẹ̀ jẹ̀ pàǹkó pì Aláàfin o má bá jà èmi ò lówó ẹ̀bọ́n lé o ẹ̀ṣẹ̀ kábíyèsí fọ́lá ikú bàbá yẹ̀yẹ́. Ó ṣe ń lọ tẹ́lẹ̀.
sì ní ọ̀rọ̀ wọ́n ní kò kí lọ́wọ́ owó èrè ìlú ìgbàṣọ òògùn wọ́n ní kò kí lọ́wọ́ àpárí èrè ìlú ìgbà àti ọ̀rẹ́ ní àpapọ̀ iná. Ìyá àgbẹ̀jì ọ̀rọ̀ ló ṣe. Àyàfẹ́fà ìyá àgbẹ̀jì òun ní ẹni tẹ́ ọmọ àwọn ọ̀jẹ̀. Àyẹ̀kẹ́ tó ní ọ̀jẹ̀ ó sì ń bá àgbẹ̀ orí tìrì. Ọ̀dọ́nìyà ìyàwó agbọ́dọ̀ lójú ọ̀dọ́nìyà ló gbọ́dọ̀ lójú. Ọ̀dọ́nìyà ọ̀dọ́ yìí bàbá láti ọ̀dọ́ ìmájọ́ ọ̀dọ́ ìwé rẹ̀. Àwùjọ ló ti ọ̀dọ́ rẹ̀. Àwùjọ àwọn àìsàdé àjọ rẹ̀. Ìyàwó láti rìn ìṣègùn ọjọ́. Òtún ló ń lọ ọ̀yọ̀nà tó bí wọ́n ló pẹ̀lú àwọn pàdánù ní ojú wọn tá àwọn aṣọ ọjọ́ mi tẹ́tí ó gbógun ẹ̀ ọ̀pọ̀ àwọn ọdún fún wọn lórí ìgbà bábíwá ilé ẹjọ́ kẹrin ní ayábàbá ayakúbọ̀ bá èyí ìgbà lẹ́yìn wọn ṣá. Àwọn ikú tí kò gbọ́dọ̀ ọ̀pá báyìí lọ́mọ àrùn tàwọn gbọ́dọ̀ péèdè. Àlejò aláàfin òṣèlú àjùmọ̀ rẹ̀. Àlejò aláàfin kò ṣe bàbá sí. Aláàfin mọ́jú ní ọba tó. Ìkànwò ni ìkànṣe jẹ̀rù. Àjùmọ̀lá ọkùnrin àmọ́ máa wá sí. Bàbá mi máa sọ pé a ní à ń jẹ́ kúrẹ́ láàrín pẹ́kàlà bí ó tọ́ bá ní a ní à ń jẹ́. Abánilálejò ètò pápá ìdàrídà. Bọ́lá àfi pápá ìlàlejò ṣe ojúmọ́ kílò náà fún jẹba àti ojúmọ́. Kò sí òjò bẹ́ẹ̀ fún láàfin lábàárà jẹ́ ẹbí. Bọ́lá àfi pápá ìlàlejò pápá wá sí lára. Kílò tó kù ń jà lábí ojúmọ́. Kò sí tó lè fa láàfin. Kí ló fẹ́ fún bàbá jẹ kúlẹ̀ àbáyà àti wọn ò jẹrí? Kí ni mo ní nílé? Gbàsí àtẹ́wà jẹ́ ọba ti gba dọ̀bálẹ̀ mọ́ba. Ọba tọ́ba ṣáadé fún. Ọba tó jẹ́ pé tọ́ba bá rí kò lè wojú ẹ̀ ní ìmọ̀ ẹ̀rín alábí. Alábú ẹ̀ẹ́sẹ̀ kú bàbá ẹ̀ẹ́ kápẹ́tì ẹ̀ṣọ́ ọ̀rọ̀. Ọyọ́ làwọn. Ọlọ́yọ̀ ń yọ̀mọ̀ ọ̀yà àbí ọba ká orí àtijọ́ ọjọ́ ti sẹ́yìn. Wọ́n fi ọmọ ọlẹ̀ mọ́gúnlẹ̀ láàbá ìkàlà bí ojú rọ́lá wọn tó mọ̀ ní kúrú. Ọmọ ìyá náà fi ẹ̀bá ìka ti pọ́ gbogbo ẹ̀. Ilé tó kù láàbẹ̀ pọ̀ bí ilé ọba ṣe jẹ́ bàbá mi ṣe jẹ́ nínú ilé bàbá ṣe rí. Bàbá ti sọ gbogbo ẹ̀sẹ̀ ojú rẹ̀ ẹlọ́kọ̀ yẹn sínú òwe alábí èso ọ̀dà ọ́ ẹ̀yìn tíṣà léèrè ẹlọ́kọ̀ yẹn sínú òwe ẹni ṣe question and answer ẹ̀yìn afá wa ẹni ṣe wá sí àwọn ọmọdé wù ẹ̀yìn pásítọ̀ dédé ẹni ṣe ìsámọ̀ òjìbọ̀ àwọn ọmọ ìjọ ojú wa. Ẹ̀yin olórin ẹbí sọ̀rọ̀ sọ̀rọ̀
ẹni sórí kọ́rẹ́sà ìjìbọn àwọn ilé aláàfin sórí wọ́n ṣe ń ṣe láàfin aláàfin ojúmọ́ wọ́n ṣe ń ṣe lọ́yọ́ aláàfin gbogbo ẹ̀ láti tọ́ lẹ́nu ikú bàbá rẹ̀ ló bá sọ alábúrò rẹ̀ sọ̀rọ̀ àgbà àgbà mọ́ alóòrè ìsàjẹ́ alóòrè ìsàjẹ́ ìjúwẹ́. Hello, ladies and gentlemen. Hello, ladies and gentlemen. Islam has a few of you. Ọ̀yọ́ Aláàfin Aláàbí ojú wá. Ọ̀yọ́ ló lòun Ọ̀yọ́ ló lòun Ọ̀yọ́ ló lọ́rọ̀. Ọ̀yọ́ làwọn ọ̀kúnlẹ̀ láwọn àpákàlà gbé ojú lọ́wọ́ máa ń yọ lọ. Ayọ̀ tẹ́lẹ̀ yẹn làbí. Ní kọjá ti tẹ̀tẹ̀ àkúnlẹ̀ láwọn àpákàlà gbé lágbọ́n lọ. Ọ̀yọ́ làwọn Ọ̀yọ́ náà pé bí. Wọ́n ló pẹ̀ láwọn àpákàlà gbé ojú wọn dá àwọn aṣọ ìjọ mi. Tẹ́tí ó tó bẹ̀rẹ̀. Ọ̀pọ̀ àwọn tó fún ọ lórí ìgbà bádíá. Ilé-ẹjọ́ kẹrin ní bàbá. Ayakúbọ̀ bá èyí ìgbà òde ní wọ́n ṣà. Àwọn ikú tí kò gbọ́dọ̀ ọ̀pá. Ilé-ẹjọ́ sábò ní bá ṣe ọ̀pọ̀ àwọn ìdílé sí ní ọ̀pẹ̀rẹ̀ àyàjẹ̀rẹ̀. Thank you.
Thank you.